Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, ẹ kúrọ̀lẹ́ níbikíbi tí ẹ bá ti ń wo fídíò mi lẹ́ẹ̀kan sí. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, mo kí yín. Ètò wa fún ọmọ ilẹ̀ Yorùbá kò ní dàrú lórúkọ Olódùmarè. Àṣẹ. Ọ̀rọ̀ tá à ń bá lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀, àmì tá à ń bá bọ̀ ni a ní ká continue. Lórí ọ̀rọ̀ ṣẹ̀ríà náà ṣì ń sọ lọ. Torí mo rí àwọn bàbá apọ̀dà, torí wọ́n ní ká má máa bú àwọn àgbàlagbà. Ṣùgbọ́n nígbà míì, kì í ṣe gbogbo àgbà tẹ́ bá rí tó dàgbà lẹ́ lè gbàmọ̀ràn lọ́wọ́ wọn. Àwọn àgbà kan wà, apọ̀dà aponú ni wọ́n dìdìrìn náà ṣe dàgbà. Gbogbo àwọn àgbàlagbà míì, kì í ṣe gbogbo àgbàlagbà ní kọ́mọdé lọ sọ́dọ̀ ẹ̀ kó lọ máa béèrè ọ̀rọ̀. Nígbà míì, ọmọdé mi gan ló tún máa tó àgbàlagbà sọ́nà pé báyìí ló ṣe rí. Nítorí pé kì í ṣe gbogbo ọ̀nà tí àwọn bàbá àti ìyá tó bí wa lọ́mọ ń tọ̀ táwọn rò pé ọ̀nà gidi, gbogbo ọ̀nà yẹn kọ́ ló tọ́. Tí àwa ọmọ náà bá ṣe gọ̀ṣúgọ̀ṣú, tá a ṣe ìwádìí dáadáa, tá a bá ń tẹ̀lé wọn, inú kòtò lájọ ń lọ. Ló fi jẹ́ pé ó máa jẹ́ kí àwọn àtàwa o àtàwọn tó ń bọ̀ lẹ́yìn wa o ló máa jẹ́ kí wàhálà yẹn pọ̀ díẹ̀. Nítorí ìdí èyí, ayé ti lajú. Mo kọ́ fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ dìde nílé lóko lẹ́yìn odi. Tẹ́ ní rárá ìsìlámù ní balẹ̀ ilẹ̀ Yorùbá jẹ́. Ayé àtijọ́ náà pè é. Ká kọ́kọ́ dúpẹ́ nígbà tí gbogbo nǹkan báyìí ṣẹlẹ̀ ń sìn. Ká ní pé nǹkan bíi 30 years ni. Ó yẹ káwọn mùsùlùmí mọ̀ wípé iṣẹ́ ìsìlámù ti já nílẹ̀ Yorùbá. Nítorí ní ọdún bíi 10, ọdún bíi 20 ọdún sẹ́yìn, kò sẹ́ni tó lè sọ gbogbo nǹkan tá à ń sọ yìí jáde. Oníkálukú mo máa forí pamọ́ ni. Ṣùgbọ́n aláṣejù pẹ̀rẹ́ ló ń tẹ́. Ìsìlámù ti tẹ́ nílẹ̀ Yorùbá. Ìsìlámù, àwọn kan lè máa rò pé ìsìlámù ó ń lọ lọ́wọ́. Ìsìlámù àwọn èèyàn wọnú, irọ́ ni àwọn èèyàn. Even confirmation wà, even lára àwọn tó ń ṣe ìsìlámù sì ti sọ̀rọ̀ ni pé ìsìlámù ti dohun gbàgbé. Wẹ́rẹ́wẹ́rẹ́ ni. Torí nǹkan táwa ń ṣe yìí, àwọn tó ń bọ̀ lẹ́yìn wa, wọn ò lè wọnú ìdè tí àwọn bàbá wa kó wa wọ̀. Wọn ò ní wọnú ìdè yẹn. Nítorí kí ni wọ́n á rí àwọn fídíò tá à ń ṣe yìí. Kí ni mo fẹ́ sọ nípa ẹ̀? Àwọn àgbà òfò, àdàgbà náà má dánú, tí wọ́n jáde síta tán ní dandan, àwọn máa kógun wájà wà nílẹ̀ Yorùbá ni. Nílẹ̀ tó ń tòrò tó jẹ́ pé ẹlẹ́sìn ṣe ẹ̀sìn yẹn, ní kẹlẹ́sìn máa ṣẹ̀sìn, ní kí mùsùlùmí àtẹ̀tẹ̀ àwọn wèrè tán de ọ̀já ìyàwó wọn tán dé sórí, tán wá dé tán ní dandan àfi kán kó ṣẹ̀ríà wọlé. Adẹ̀ tí mo nǹkan tẹ́ ń bá bọ̀, ṣé Múyìí Akíntọ́lá náà ń pè ẹ́ àti Múfú Ìwó, gbogbo yín à ń dúró dè yín. Kò dàbí ayé àtijọ́ tó jẹ́ pé ilẹ̀ Yorùbá tí ojú wa ò tí ì là. A dúpẹ́ ìgbà tí gbogbo kinní wa ń sìn, ojú wa ti là, oníkálukú ti gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀. Kí làwọn pípù yìí kí náà ní èròǹgbà? Ẹ jẹ́ kí n sọ fún ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ẹ̀ bá mọ̀. Èròǹgbà wọn ni wípé wọ́n máa gbé ṣẹ̀ríà wá sílẹ̀ Yorùbá. Tó bá gbé ṣẹ̀ríà wá sílẹ̀ Yorùbá, wọ́n á wá máa, àwọn ọmọ yín tó wà nílé kéwú, wọ́n á wá máa kọ́ wọn ní nǹkan tó ń pè ní jihad. Àwọn ọmọ yín tó wà nílé kéwú lọ́dọ̀ wọn, wọ́n á wá máa kọ́ wọn ní nǹkan tó ń jẹ́ jihad. Jihad ni wípé wọ́n á wá máa sọ fún wọn pé ẹ̀mí wọn o kò jẹ́ nǹkan kan o. Ẹ̀mí wọn o kàn fìjà sójú ọ̀nà Allah àti ànábì. Wọ́n á wá máa kọ́ wọn nínú àlùkùránì àti àdíìtì wọn wípé àyìn ọmọ yìí o ẹjà nínú kán pa yín, ẹ̀bí kẹ́ pa àwọn èèyàn. Nǹkan tí wọ́n máa kọ́ àwọn yín nìyẹn. Nǹkan tó ń pè ní jihad nìyẹn. Gbogbo mọ́ṣáláṣí ńláńlá tó wà ládùúgbò yín, wọ́n á sọ bẹ̀ dìpàdé àwọn agbésùnmọ̀mí. Ẹ wá rí i pé mo sọ nínú fídíò mi tó kọjá, mo ní àlá kan. Ẹ wá rí i pé àwọn ọmọ yín ọkùnrin tí àwa Yorùbá tí jihad bá wọ ilẹ̀ Yorùbá lénìí, ẹ rí i pé àwọn ọmọ yín wọ́n á bẹ̀ sí ń kóbọn wọlé wá sínú ilé yín.
ẹ rí pé àwọn yín máa gbé bọ́ǹbù sára, wọ́n á ní àwọn kéékèèké, wọ́n á ní ẹ̀mí wọn ò jọ wọ́n lójú, wọ́n á gbé bọ́ǹbù sí wọn lára. Nǹkan tí mufti wo tó fẹ́ ṣe níjọ́ yẹn nìyẹn. Ẹ gbọ́ fídíò kan tó ṣe tó ní àwọn tí ń kó àwọn ọmọ wọn bọ́n ṣe ń gúnyàn lọ́bẹ, àwọn tí ń kó àwọn ọmọ bọ́n ṣe ń yìnbọn. Ṣé ẹ̀sìn nìyẹn àbẹ́sìn? Ṣẹ́sìn nìyẹn àbẹ́sìn? Ṣé Ọlọ́run Olódùmarè ni àwọn yẹn ń sìn yẹn? Eléyìí tó lóun jẹ́ Muhik Abẹ́lábí Muhik whatever tó bá ń jẹ́, ìyẹn náà gbégbé ó gbọ́pọlọ sẹ́yìn, ó jáde pé àwọn máa jà. Táwa ò bá gba ìsìlámù láyè, àwọn ṣẹ̀ríà láyè, àwọn máa jà. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ ọkọ Yorùbá tẹ́ jẹ́ mùsùlùmí òdodo tẹ́ jáde síta lórí ọ̀rọ̀ yìí. Tẹ́yìn náà pariwo síta pé ẹ fẹ́ nǹkan tó ń jẹ́ ṣẹ̀ríà tó kọ́ ẹ ti mọ ibi tó ń lọ. Àwọn ọmọ mẹ̀kúnnù ló máa jìyà ẹ̀. Àwọn olórí burúkú yìí wọ́n ṣe fídíò yìí láti lọ gbowó nílẹ̀ Saudi ni. Ẹ kàn ní pé oníṣọ́ọ̀ṣì tí wọ́n bá gbé ṣẹ̀ríà wá sílẹ̀ wa, àwọn oníṣọ́ọ̀ṣì á máa ṣe ṣọ́ọ̀ṣì wọn jẹ́jẹ́ ni wọn ò ń tọ́ wọn o, wọ́n á dẹ̀ lọ fi bọ́ǹbù sínú ṣọ́ọ̀ṣì. Nǹkan tó ń jẹ́ ṣẹ̀ríà nìyẹn. Àwọn tó ń ṣe aláwo wọn, bóyá wọ́n ránṣẹ́ èèpà ọmọlẹ̀ wọn tó rán bá tí wọn lọ, ẹ kàn ní pé bọ́ǹbù kàn dún láàrin wọn ni. Àwọn awádìí terrorist kàrẹ̀ sínú àwọn wèrè yóò ṣe ètò bí ìlú wa ṣe máa tòrò. Ẹ wo AI bó ṣe ń ṣe lórí kinní kan, wọ́n ń sọ yẹn, wọ́n lọ ń sọ pé nǹkan tán pàtì táwọn yẹn ti ń pàtì làwọn lọ ń gbé wá. Gbogbo ẹ̀yin tẹ́ bá jọmọ kọ Yorùbá, tẹ́lẹ̀ àwa tá à ń sọ̀rọ̀ lénìí, èmi ò ṣọmọ babaláwo, ìyìn jáde nílé kinní kan. Elédùmarè ló kó sírò àwa nú láti lè jáde síta kẹ́lí ká lè pariwo pé kò sí kan tó dàbí àṣà wa, kò sí kan tó dàbí èdè wa. Èèyàn tó máa ń pè kókóró nínú ìsìláàmù, tó ò bá gbàdúrà, àmì tó ò bá ṣe ìsìláàmù, tó kàn pẹ́lẹ́dẹ́ nínú ilé ẹ̀, tó tẹra mọ́ṣẹ́, nǹkan kan ò lè ṣe ẹ́. Ó dẹ̀ ń lọ sọ́run. Ẹ lọ ka nínú àwọn ìtàn wa. Gbogbo nǹkan tí ìsìláàmù mú wá láyé kò sí ìrọ̀rùn bẹ̀. Nǹkan bí ìṣẹ́ ni ìsìláàmù mú wá láyé. Gbogbo ẹ̀yin èèyàn tẹ́ bá wo àwọn fídíò wa, mo pe gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ mọ́mọ́ yín lọ lórí kéwú, ẹ lọ withdraw wọn nílé kéwú. Kò sí nǹkan tọ́mọ náà máa ṣe. Ìwọ tó ń ta àgbo, àbí ìwọ tó ń ṣiṣẹ́ babaláwo, àbí ìwọ tó tiẹ̀ ṣe nǹkan kan, àbí ìwọ tó jẹ́ pé ọkàn rán gbàdúrà tó bá ti mọ́mọ́ ẹ̀ sílé kéwú, àwọn àáfàá wèrè yìí ti ń fi yé wa wípé wọ́n á kó sí ọmọ ẹ lórí, ọmọ náà ibi ló máa fi ṣú ẹ tó bá délé. Torí owó àgbo ẹ tó fi ń rán lọ yẹn, tó fi rán lọ sí skul, tó fi rán lọ kéwú yẹn, á wá dé tán, á wá kó èpè tiwọ bàbá ẹ náà, á ní ṣíríkù ló ń ṣe. Á ní ṣíríkù ló ń ṣe. Á ní nítorí náà òun ò lè bá ẹ ṣe. Torí Àlùkùránì ti sọ wípé ọmọ tí ìyá ẹ ò bá ti bá ṣe ìsìláàmù, ọmọ yẹn ò gbúdọ̀ tọ́jú ìyá yẹn. Ọmọ tí ẹ̀gbọ́n ẹ̀, tí àbúrò ẹ̀ ò bá ti ṣe ìsìláàmù, ọmọ yẹn ò gbúdọ̀ tọ́jú ẹ̀. Tí ẹ jẹ́ n sọ kan fún yín, ẹni tó bá jẹ́ mùsùlùmí tó bá ń sọ wípé òun bá ẹ ṣeré, pé bóyá ẹjọ́ ń jáde, ẹjọ́ ń lọ ṣe nǹkan kan, mùsùlùmí ilẹ̀ Yorùbá, ìwà ilẹ̀ Yorùbá ló sì fi ń kọ́ra ẹ̀, kì í ṣe ẹ̀sìn Islam. Ẹ̀sìn Islam ti sọ wípé a gbọ́dọ̀ bá Nàsárà ṣe. Ẹ̀sìn Islam ti sọ pé ẹni tó bá ti ń ṣe Islam kì í ṣe ọmọ ìyá ẹ. Ẹ̀yin gan máa ń gbọ́ pé mùsùlùmí ọmọ ìyá kan náà ni wọ́n.